tún jẹ́ máa kí wa pé a kú dédé àsìkò yìí níbi yòówù kẹ́ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Baba 1010 TV2 níbi tá a ti ṣe bẹ́ẹ̀ múròyìn wá lájà balẹ̀ bí nǹkan ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbàláyé ojú tẹ fún wa kò ní fọ́ èjì tẹ sì fi gbọ́ wa etí náà kò ní di àṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí wọn náà mo tún ṣe bẹ́ẹ̀ tí mo mú wá bí ìṣe mi lórí ìkànnì Arólé Baba 1010 TV2 gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ ṣẹ́ ń darapọ̀ mọ́ wa ẹ̀kọ́ àbọ̀ ẹ̀ ń tẹ́tí wà tipẹ́ ẹ̀kú àdúrótì ó kọ́ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè òun lè mí jẹ́ kókó oníròyìn rẹ̀ ẹ̀já wò ó. ẹ má wulẹ̀ tan ara yín jẹ rárá apá kan ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ẹgbẹ́ òṣèlú SDP jẹ́ Galadima ló sọ èyí di mímọ̀ nítorí ìpànìyàn àti ìjínigbé tó ti di lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo àwọn asòfin ilé-ìgbìmọ̀ asòfin kékeré ní Àbújá náà ti pè ìjọba àpapọ̀ láti dá sí ọ̀rọ̀ náà lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí náà ni o àwọn olùgbé ìpínlẹ̀ Benue náà ti sá lọ tán nílùú báyìí lẹ́yìn tí ìkọlù àwọn Fúlàní tó ń di lemọ́lemọ́ ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti tẹ ọkọ ìyàwó tó ṣe bẹ́ẹ̀ lu ìyàwó rẹ̀ pa tó wá sá lọ sí ṣọ́ọ̀ṣì láti lọ sọ ibẹ̀ di ibùgbé wọ́n ti fi páńpẹ́ òfin gbé arábìnrin ẹni 30 ọdún tó ń kó ìbọn àti oògùn olóró fáwọn báńdíìtì ní ilẹ̀ Haúsá bákan náà ni ọwọ́ ti bà bàbá ẹni 70 ọdún 70 years of age tó ń ṣe àtìlẹ́yìn tó sì tún tọ́jú àwọn tí àwọn ajínigbé bá jí gbé sí àkàtà rẹ̀ ní ìpínlẹ̀ Katsina ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ má wulẹ̀ tan ara yín ẹ sì má fira yín sí apá kan ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ẹgbẹ́ òṣèlú SDP jẹ́ Galadima ló sọ èyí ní mímọ̀ Alhaji Buba Galadima tó jẹ́ ọ̀kan pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP òun náà mà ti ṣe àlàyé ọ̀rọ̀ lórí mọ́ọ̀máwòrán Arise TV lẹ́nìí níbi tó ti ń sísọ lójú eégún ọ̀rọ̀ ọ̀hún tó sọ dímọ̀ wípé ṣẹ́rí ẹgbẹ́ òṣèlú APC ẹ̀ka rẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú SDP ẹ̀ sì rí i pé àwọn tó wà nínú ẹgbẹ́ òṣèlú APC àwọn náà darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP Galadima nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa tí ó mọ̀ ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ ó ní ẹ̀yin náà kíyèsí ẹja ti bilẹ̀bẹ̀ báyìí ká fi mọ́lẹ̀ lè jẹ́ ọmọ inú ẹgbẹ́ òṣèlú míì èwo lẹ́rí nínú ẹgbẹ́ òṣèlú SDP yàtọ̀ sí ti APC nìkan ó ní ǹjẹ́ ẹgbẹ́ òṣèlú PDP nínú ẹgbẹ́ òṣèlú SDP tó darapọ̀ àbí ti NNPP lẹ́rí tó darapọ̀ àbí ti Labour Party ló ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ SDP ó ní ẹ ti mọ̀ pé apá kan APC òun náà ní apá kan SDP ó ní fún ìdí èyí àwọn ò lè darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú SDP torí pé àwọn láfojúsùn àwọn sì mọ ibi tí àwọn ń lọ ọ̀rọ̀ yìí ló wá lẹ́yìn tí El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP tó tún ránṣẹ́ sí àwọn ìkànnìkan láti inú ẹgbẹ́ òṣèlú tó kù láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú SDP náà níbi tó ti ṣe ní àlàyé wípé irọ́ lásán tó jìnnà sóòótọ́ ó ní gbogbo ìgbésẹ̀ wọn torí pé ẹgbẹ́ òṣèlú APC àwọn náà ní ti SDP bákan náà ó ní ọmọ ṣe wá rí nínú ẹgbẹ́ òṣèlú SDP báyìí pẹ̀lú bá ṣe tako El-Rufai láti jẹ́ ẹni tí ó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú SDP náà nígbà tí àwọn ọ̀dọ́rangba nínú ẹgbẹ́ òṣèlú SDP wọ́n ti fi ohùn léde wípé àwọn kò fi àyè sílẹ̀ bẹ́ẹ̀ làwọn kò fààyè gba Nasiru El-Rufai láti di aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n ní àfi táwọn tó jẹ́ aṣáájú nínú ẹgbẹ́ òṣèlú SDP tó bá ṣe tán láti ba ẹgbẹ́ òṣèlú náà jẹ́ ó ní wọ́n fi àyè sílẹ̀ fún Nasiru El-Rufai kó máa fi ọwọ́ lálẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹja ṣe àfihàn fídíò níbi tí Galadima tó ti tọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ kalẹ̀. I still believe that you are one of those who can see through things. And there is no point because the APC, as we put it together, was a conglomeration of people of different characters, different backgrounds, and looking at the world from different perspectives. This is why they are in disarray.
The SDP that you talked about in your introduction is a branch of the NNPP because it is the APC that has created a faction, and it was those APC people that moved to what you now call SDP. Nothing more. How many people from other parties, how many have moved to the SDP? That is the question the people should ask, or you should ask. So it is not out of place. You are in Lagos. This is the character of Lagos, to decimate opposition. You have just seen what Jando has done. Look at the support the people of Lagos have given Jando. In fact, I will say that he won the election. It was taken away from him. But today, look at it. He just backpedaled and went back to the APC. How are we going to do opposition? We should do opposition of principles. Even if you are alone, you should stand based on your own principles, not to go for chop. That's what the press should create. Support us, that irrespective of whatsoever, we will stand on our own principles, even if we are the only one. So why did your party not do a coalition with another party in the last election if you felt you wanted to save Nigeria? I've answered you now. Maybe you are not listening to me. We are a party of ideology. We are a party of principles. We just don't go into coalition for the sake of coalition because we wanted power at all costs. Okay. Was Awolowo a president of Nigeria? All right. Okay, was Aminu Kano a president in Nigeria? I'm coming. Was Aminu Kano a president of Nigeria? They all still have very clean, good names. And they still have people who support them and can die for them. So you don't need to be a president, or you don't need to be a Dangote before you have a personal satisfaction of wealth. Okay. So we are contented with the platform we have, propagating our ideals and our principles. One day we can grow this party and win national election. All right. Nítorí ìpànìyàn àti ìjínigbé tó ń wáyé ní lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo, àwọn aṣòfin ilé ìgbìmọ̀ aṣòfin kékeré ti Àbújá náà ti pè ìjọba àpapọ̀ láti dá sí ọ̀rọ̀ náà ká sì wá ojútùú sí i. Ìkọlù ìpínlẹ̀ Ondo tó gbéra sọ níbi ọjọ́ kìíní inú oṣù kẹta ọdún tá wà yìí títí di ọjọ́ kẹfà inú oṣù tá sì wà yìí, èyí tó ti ṣe bẹ́ẹ̀ ná ogunlọ́gọ̀ ẹ̀mí ènìyàn sọnù tó ti jí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbé nígbà kan gba owó gọbọi lọ́wọ́ àwọn tán jí gbé ṣáájú kí wọ́n tó tú wọn sílẹ̀ ní ìpínlẹ̀ Ondo, ní pàtàkì jùlọ ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́, níbi tí ìṣẹ̀lẹ̀ burúkú náà tó ti ń wáyé ní lemọ́lemọ́. Èyí ló wá fà á tí ẹni tó jẹ́ aṣòfin Abíọ́dún Dẹ́rìn Adésídà èyí tó fi ọ̀rọ̀ náà tó fi tọ́wọn ọmọlẹ́gbìmọ̀ aṣòfin kékeré tó kù létí wípé ìjọba àpapọ̀ wọ́n ní láti bójú wo ọ̀rọ̀ náà nípa ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo ní àwọn agbègbè tí ó pè ní Ìgbàtòrò, Fàmílúgà ní ìpínlẹ̀ náà. Ó ní àwọn Fúlàní darandaran, ó ní ìròyìn sọ wípé wọ́n wà nídìí ọ̀rọ̀ náà tó ń ṣekú pa àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún bẹ̀rẹ̀ látọjọ́ kìíní títí di àkókò tí a wà yìí. Ó ní fún ìdí èyí ìjọba àpapọ̀ wọn máa gbọ́dọ̀ sùn lórí rẹ̀ kí ìpínlẹ̀ Ondo kó má bàa di àkúrẹ̀tẹ̀, kó sì má di ilé ìbẹ̀rù fáwọn olùgbé ibẹ̀. Àwọn agbègbè tákà sílẹ̀ wípé àwọn Fúlàní darandaran ọ̀hún wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ sọ́sẹ́ ní ìpínlẹ̀ Ondo. Wọn láti rí Ìgbàtòrò, Fàmílúgà yìí, Ajégúnlẹ̀, Wọ́lọ́run dúró, Ẹgbẹ́ta, Ojúmọ́là, Àgọ́ Àdá, Ọbátẹ̀dó, Àgọ́ Aláàjì tó fi mọ́ Arárọ̀mí kàǹpù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n ní wọ́n sọ díẹ̀ pé àwọn oníṣẹ́ láabi náà wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe iṣẹ́ burúkú wọn níbẹ̀. Fún ìdí èyí àwọn ọmọlé ìgbìmọ̀ aṣòfin kékeré náà wọ́n wá rọ ìjọba àpapọ̀ láti gbé ìgbésẹ̀ nípa pé kí wọ́n dá ibùba àwọn ọmọ ogun ilẹ̀ yìí sílẹ̀ ní àwọn agbègbè náà kí àlàáfíà kó lè máa jọba, kétò ààbò tó sì péye kó tún lè wà lórí ẹ̀mí àti dúkìá àwọn olùgbé ìpínlẹ̀ Ondo náà. Lórí ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran yìí náà la sì wà pẹ̀lú bí wọ́n ṣe sọra wọn di ẹrù jẹ̀jẹ̀ ní gbogbo ilẹ̀kílẹ̀ báyìí. Níṣẹ́ làwọn olùgbé ìpínlẹ̀ Benue náà ti sá lọ kúrò nílé tán báyìí o.
ní abúlé tó pè ní Jàtó Àká ìjọba ìbílẹ̀ Kwande ní ìpínlẹ̀ Benue. Ó ní fídíò náà ló ti ṣe bẹ́ẹ̀ tó ti wáyé pẹ̀lú bí wọ́n ti ṣe àfihàn àwọn olùgbé agbègbè náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ sá àsálà fún ẹ̀mí wọn nínú fídíò tá a ṣe àfihàn rẹ̀ fún wa níbi tí wọ́n ti sọ bẹ́ẹ̀ pé ìkọlù àwọn Fúlàní darandaran ó ti di gbogbogbà ó sì ti wáyé ní lemọ́lemọ́ ètò kálukú wọn bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó sì ń sá àsálà fún ẹ̀mí wọn. Àwọn Fúlàní darandaran níròyìn ti ń wá nípa ìkọlù wọn ní ìpínlẹ̀ Benue ní gbogbogbà tí wọ́n sì ń ṣe ìkọlù tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tí àwọn olùgbé agbègbè náà ń ṣe àlàyé fáwọn oníròyìn wọ́n mà sọ di mọ̀ wípé ní táwọn kíyèsí ni pé lásìkò táwọn Fúlàní darandaran náà bá ti fẹ́ sọsẹ́ níṣẹ́ làwọn máa ń rí ojú àjòjì nínú ìlú ọ̀hún. Ó ní àwọn ṣe ìwádìí ó sì jẹ́ kí ìwádìí àwọn fi hàn pé níṣe ni àwọn Fúlàní darandaran náà ni wọ́n ń gbọ́wọ́ fún àwọn àlejò ọ̀hún láti lọ ṣe ìwádìí kíkún lórí ìlú tí wọ́n bá ti fẹ́ ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ti fẹ́ sọ̀sẹ̀. Ó ní láìpẹ́ tí àwọn rí àlejò lára ti ń fún àwọn pé níṣe ni àwọn oníṣẹ́ láabi náà tó ti fẹ́ bẹ̀rẹ̀ ìkọlù lóníkúlùkù bá fọ́n dàgbé láti sọ ìgbòdìlé tó ń kálukú tó bá ẹsẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kúrò nínú ìlú ọ̀hún. Ẹni tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Benue Nyezitin Alia ó ní wọ́n sọ dúró wípé ó káwọ́ gbéra lórí ọ̀rọ̀ náà tí kò sì ṣe nǹkan kan nípa ìkọlù àti igbe táwọn ará ìlú náà tí wọ́n ń gbé nípa ìkọlù àwọn Fúlàní darandaran. Ṣé Yorùbá sì sọ pé kójúmọ́ rí bí báyìí gbogbo ara báyìí òun náà sì ní ogun rẹ̀ òun ló fà á táwọn fi bá ẹsẹ̀ àwọn sọ̀rọ̀ táwọn sì júbà ìhòòrò ọ̀rọ̀ àwọn Fúlàní darandaran. Òun ló ti di wàhálà ní orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ pẹ̀lú bí wọ́n ṣe jẹ́ pé gbogbo ilẹ̀ báyìí òun ni wọ́n ti gbà tá sì ti ń sọsẹ́ tí kò jẹ́ kí àlàáfíà tó péye kó jọba ní àwọn kọ̀rọ̀kọ́ndù agbègbè ní orílẹ̀-èdè Nàìjíríà. Ní báyìí o àwọn olùgbé ìpínlẹ̀ Benue ní pàtàkì jùlọ abúlé Jàtó Àká ní ìpínlẹ̀ náà òun náà ti ṣe bẹ́ẹ̀ júbà ìhòòrò kúrò ní agbègbè náà láti sá àsálà fún ẹ̀mí wọn. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom mà ti tẹ ọkọ ìyàwó tó ṣe bẹ́ẹ̀ lu ìyàwó rẹ̀ pa tó wá sọ ṣọ́ọ̀ṣì dílé láti máa gbé báyìí. Arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ndufrike Nelson ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé báyìí lẹ́ni tí wọ́n sọ dímọ̀ wípé ó lu ìyàwó rẹ̀ Emem Efanga tó lù ní àlùpà ní ìṣẹ̀lẹ̀ náà tó wáyé ní inú oṣù kejì ọdún 2025 ní Uyo tí ń ṣe olúlu ìpínlẹ̀ Akwa Ibom. Nínú àlàyé tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ti Fọn John èyí tó ṣe fáwọn oníròyìn ó sọ dúnà wípé wọ́n rí òkú arábìnrin Efanga yìí tó jẹ́ ẹni ọdún 39 ní inú ilé rẹ̀ níbi tó ṣe bẹ́ẹ̀ tó dákẹ́ sí tó sì sùn sílẹ̀ gbalaja lẹ́ni tí ẹ̀mí ti bọ́ ní ara rẹ̀. Láti ìgbà náà wọ́n ti ń ṣe ìwádìí ẹni tó ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa arábìnrin ọ̀hún. Nínú ìwádìí wọn ló ṣe àfihàn pé arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Ndufrike Nelson ó ní ó ṣe bẹ́ẹ̀ ṣekú pa tí wọ́n sì ṣe ìtọpinpin rẹ̀ náà bá ní ṣọ́ọ̀ṣì tó ti sọ ibẹ̀ di ibùgbé láti lè fi orí rẹ̀ pamọ́ lórí ìwà burúkú tó wù náà. Nígbà tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé wọ́n bi léèrè ọ̀rọ̀ ó sì ṣe àlàyé pé lóòótọ́ àti lódodo òun ló ń hu ìwà náà tó sì fà á tí ìṣẹ̀lẹ̀ burúkú náà fi ṣẹlẹ̀. Ó ní pé nínú oṣù kejì ọdún 2025 tá à ń lò lọ́wọ́ yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà wáyé pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ayẹyẹ ọjọ́ bí òun tó ń sì lọ bá olóògbé Efanga yìí wípé kó yá òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ láti fi ya fọ́tò gẹ́gẹ́ bí ayẹyẹ ọjọ́ ìbí tó ń ṣe. Ó ní arábìnrin náà òun ló kọ̀ láti fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. Ó ní ọ̀rọ̀ náà ló di èdè àìyedè láàrin àwọn méjì tó ń sì ṣe bẹ́ẹ̀ fún arábìnrin ọ̀hún lọ́rùn pa tó ń sì mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó ń mú sá lọ. Èyí ló sì fà á tí wọ́n tọpinpin ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà tí wọ́n fi páńpẹ́ òfin gbé. Wàyí ó ti wà ní gbàgà àwọn agbófinró báyìí lẹ́ni tí ó ń káwọ́ pẹ̀yìn lójọ́ lọ́wọ́ tẹ́sí ní lẹ́yìn gbogbo ìwádìí àní ò mọ̀ sí ìdúró sì sí bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ sí fẹ́ni tó gbódómì ilé ẹjọ́ òní yóò ṣe bẹ́ẹ̀ tí ó gbà ló ń tẹ̀.
wọ́n ti fi páńpẹ́ òfin gbé arábìnrin ẹni 30 ọdún tó ń ṣe bẹ́ẹ̀ kó ìbọn àti oògùn olóró fáwọn báńdíìtì ní ìpínlẹ̀ Katsina. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìròyìn náà bí wọ́n ṣe fi léde báyìí, arábìnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Àwa Sanni òní wọ́n mọ̀ ṣe ní àlàyé wípé ọwọ́ bà ní agbègbè Kẹ́fí sí ní òpópónà Kẹ́fí sí Àbújá. Ìṣẹ̀lẹ̀ náà tó wáyé nínú àlàyé tí Olúmúyìwá Adéjọbí alukoro iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà tó sọ ọdún mọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní ọjọ́ 23 oṣù kejìlá ọdún tí a wà yìí. Lásìkò tó bá wọn nínú ìsọ̀rọ̀ lẹ́ni ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé níṣe ni wọ́n fi páńpẹ́ òfin mú Àwa Sanni lẹ́ni tó kó oògùn olóró, àwọn oògùn líle àti ìbọn àtọta rẹ̀ tó kó sínú kẹ́ẹ̀gì ìrọ̀ epo pupa tó sì ń gbé ṣe ìrìn àjò. Nígbà tí wọ́n fi páńpẹ́ òfin gbé, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wípé ẹ dákun ẹ dábọ̀ ẹ foríjì mí. Arákùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Nasiru tó wà ní Daura ní ṣe ìpínlẹ̀ Katsina, òun ló máa pàṣẹ wípé kó ń jọ kó ń dákun kó ń bá ń kó àwọn ẹrù náà kó ń bóun kó wa. Ó ní òun kò mọ nǹkan kan nípa rẹ̀, òun ò sì mọ iṣẹ́ tí wọ́n fi ń ṣe. Ó ní ṣùgbọ́n ẹ ti mú mi báyìí, ẹ dáàbò bò mí kẹ́ ẹ sì ṣe àforíjì kẹ́ ẹ fi ṣe fún mi. Olúmúyìwá Adéjọbí ó ní lásìkò tá a fi ń kóró yìí jọ ó ti wà ní gbàgà àtìmọ́lé tó sì ń ràn wọ́n lọ́wọ́ láti lọ́ọ́ rí fi páńpẹ́ òfin gbé àwọn oníṣẹ́ láabi ògbóǹtarìgì agbésùmọ̀mí tí wọ́n gbéṣẹ́ fún nípa oògùn líle àti ọta ìbọn tó fi mọ́ àwọn ohun ìjà olóró míì tí ó ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá ní ọwọ́ rẹ̀. Bákan náà ni Ọmọṣorí ní ìpínlẹ̀ Katsina náà ni mo sì wà pẹ̀lú bí ọwọ́ tó ń ṣe bá bàbá ẹni 70 ọdún kan tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn ajínigbé tó sì tún ràn wọ́n lọ́wọ́ láti kó àwọn ènìyàn tá bá jí gbé sí àkàtà rẹ̀. Àwọn fìjìláńtẹ́ ti ìpínlẹ̀ Katsina náà ti fi ọwọ́ òfin gbé arákùnrin tó jẹ́ ẹni 70 ọdún tó pe orúkọ rẹ̀ ní Malam Danlami ní agbègbè tó pè ní Turare ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé òun ni agbódegbà tó sì ń ṣe àtìlẹ́yìn fún àwọn ajínigbé, èyí tí wọ́n porúkọ olórí àwọn ajínigbé náà ní Alhaji Kudi ní ìpínlẹ̀ ọ̀hún. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nínú fídíò tó ti sọ èdè Haúsá tí ń ṣe èdè tiwọn lọ́hùn, ṣùgbọ́n táwa ti tú sí èdè abínibí wa tí ń ṣe ti Yorùbá bó tilẹ̀ wù kórí. A ṣe àfihàn fídíò náà lóní belenja tí ó máa jẹ́ èdè ẹ̀rí máa jẹ́ mi nìṣó. Ibẹ̀ ló ti ṣe ní àlàyé pé iṣẹ́ tó ń gbà tó ń sì yàn láàyò òun ni pé tá bá ti ṣe bẹ́ẹ̀ jí àwọn ènìyàn gbé, wọn a máa kó sí ọ̀dọ̀ òun tó sì máa ń kó àwọn ènìyàn náà lọ sí ibùba àwọn ajínigbé ọ̀hún láti lọ mọ dúnàdúrà lórí iye tá bá fẹ́ gbà lọ́wọ́ àwọn ènìyàn tí wọ́n jí gbé. Nígbà tó ṣe ní àlàyé pé àwọn abilékọ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní wọ́n ti kó sí àkàtà òun tó sì ti ṣe àbójútó wọn lórí bí wọ́n ti kó wọn pamọ́ sí àkàtà náà. Wàyí o, nígbà tọ́wọ́ ti bà bàbá ẹni 70 ọdún ọ̀hún tó ti súnmọ́ etí sàárè tó tún ṣe bẹ́ẹ̀ wu ìwà tí kò bá òfin tọ Ọlọ́run ọba mu báyìí, níṣe ni wọ́n sọ ọdún mọ̀ pé àwọn yóò tún tẹ̀síwájú láti fi páńpẹ́ òfin gbé Alhaji Kudi lọ́jọ́ ń ṣiṣẹ́ burúkú ọ̀hún. Nígbà tó sì sọ ọdún mọ̀ pé ó ti wà ní gbàgà àwọn ọmọ ogun ilẹ̀ yìí báyìí o tó sì ń ṣe ìrànlọ́wọ́ fún wa nípa ìwádìí wọn lórí ọ̀rọ̀ náà. Wa rahmatullahi wa barakatuhu. Wannan hukuma ta Community Watch da ke Dutsen ma Local Government a ƙarƙashin jagorancin Aliyu Usman da tare da mataimakinsa 2IC Sala Sabaru sun yi nasara ɗauko wani dattijo wanda yake tare da 'yan daji wanda kuma shi ya yi umar aba'isin ba da wasu mata da aka ɗauka tarare. Amma ga shi dai yanzu ga hannun hukumar siwar da ke Dutsen ma Local Government za ku ji bayani daga bakin shi. Baba ya sunanka? Malam Dallami, wani gari? Turare. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Akínyàn wípé ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ ẹ̀ṣẹ̀ yìí tẹ́ bá wa jẹ́ ẹ kú àìbínú. Ṣáájú ká tó máa lọ, ẹjá ṣèrántí fúnra wa nípa àwọn kókó tá a mẹ́nu bà lẹ́ẹ̀kan sí i. Asọdimọ̀ wípé Galadima ló ti ṣe àlàyé wípé ẹgbẹ́ òṣèlú APC òun náà ni ẹ̀ka ẹgbẹ́ òṣèlú SDP òun ni wọ́n jẹ́. Nítorí ìpànìyàn àti ìjínigbé tó ń wáyé lemọ́lemọ́ ní ìpínlẹ̀ Ondo, a ní àwọn aṣòfin ti pe ìjọba àpapọ̀ láti tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ìkọlù náà. Lórí ọ̀rọ̀ àwọn Fúlàní, ó ní àwọn olùgbé ìpínlẹ̀ Benue báyìí náà ti ṣe bẹ́ẹ̀ sálọ tán nílé wọn báyìí o.
àmọ́ fún wa pé ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Akwa Ibom ti tẹ ọkọ ìyàwó tó lu ìyàwó rẹ̀ pa tó wá sọ ṣọ́ọ̀ṣì di ilé ìgbé báyìí. Wọ́n fi páńpẹ́ òfin gbé arábìnrin ẹni 30 ọdún tó kó ìbọn àti oògùn olóró fáwọn oníṣẹ́ láabi báńdíìtì ní ìpínlẹ̀ Katsina. Níparí láti sọ dímọ̀ pé ìpínlẹ̀ Katsina lọ́wọ́ ti tẹ bàbá ẹni 70 ọdún 70 years èyí tí òun náà ṣàgbọ́dẹ̀gbà tó sì ń ṣe ìkúnlọ́wọ́ fáwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Títí di ìgbà tá a padà máa pàdé ọkọ mi ò ní yí padà yàn fún Elédùmarè òun lèmi jẹ́ mo kí wa pé a kú iṣẹ́ látòórọ̀.